Sanwó-Olú, Governor Sanwó-Olú, Sanwó-Okú, kí ni mo gbọ́ tó fẹ́ ṣe yìí? Mo lọ sórí Facebook yín, àfi kó má jẹ́ bẹ́ẹ̀ o, ihun tí mo rí yìí lórí Facebook yín, mo mọ̀ pé ẹ ń bá ọgbọ́n mo mi kí bọ̀. yín èèyàn olólùfẹ́ pẹ́ fàǹtẹ̀ wò ó, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí bàbá wa Akintoye fún happy birthday ìgbọ́dún ọdún kan ni. ẹ wò ẹ wá gbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Sanwó-Olú Èkó, ẹ wá lọ wo nǹkan tó ń ṣe nípa ọ̀rọ̀ Sharia law yìí. Náà nínú Sharia law kò sí orúkọ kìrìsìtẹ́nì kankan níbẹ̀, kò sí orúkọ pásítọ̀ kankan bẹ́ẹ̀, kò sí orúkọ kìrìsìtẹ́nì kankan bẹ́ẹ̀. Orúkọ gbogbo tó wà nínú Sharia law, mùsùlùmù àtàwọn olóṣèlú àwọn ló ń jà lórí Sharia law. ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún yín yìí. Ìjọ́ tí mo ṣe prógráàmù sẹ́yìn, mo ní mo rí write up kan táwọn ọmọ Yíbò kọ tí wọ́n fi bú bàbá wa Ayọ̀ Adébánjọ. Àwọn Arẹwà táwọn ọmọ Yíbò yẹn, Ọlọ́run jẹ́ kí n rí. Mo torí ẹ̀ náà mi sọ pé àwọn Arẹwà náà tún kọ títí wọn. Ọlọ́run ṣàánú. Ẹ ṣayé èrè kó dára. Ẹ ṣayé èrè kó dára o. Ẹni ayé kan ṣayé èrè. Ẹ ṣayé èrè kó dára o. Àwọn èyí táwọn Arẹwà tún kọ máa kà fún yín o. Ẹ wò. Ẹ wo bó ṣe fagilé bàbá wa. Àwọn bàbá wa ló fagilé yẹn o. Lọ gbé cross sí yẹn o. Ìyẹn àwọn bàbá wa léléyìí o. Àwọn bàbá wa léléyìí o. Ọlọ́run ẹ jẹ́ n kà fún yín. Àwọn Arewa Republic, wọ́n ní breaking news, Afẹ́nifẹ́re terrorists die at 96. Wọ́n ní the bloody terrorist that went to hell today is called Ayọ̀ Adébánjọ. He is the founder of extremist organization Afẹ́nifẹ́re and OPC, who murdered over 1,500 Northerners and Igbo businessmen in Shagamu, 1999, Mile 12 Market, 1999, Alaba Market, 2000, Ajegunle, 2002, Ìdí-Àràbà, 2002, etc. Wọ́n sọ gbogbo ibi tí wọ́n sọ pé terrorist ni bàbá tó kú yìí ní gbogbo ibi tó ti pa àwọn èèyàn ló ń sọ yẹn. Wọ́n wá ní today this idiot worshiping terrorist is back to Allah and he will surely answer for his crime. May he continue to rest in hell. Wọ́n wá gbé terrorist lé lórí, wọ́n wá fagilé. Àwọn Arẹwà nìyẹn o. Àwọn ọmọ Yíbò náà ṣe títí wọn o. Màá wá yẹn náà. Mi ìwà ogun sọ pé mo ṣe láti ibi iṣẹ́ mo kàn sáré wẹ̀, mo múra ni. Mi ò máa tún gbé àwọn tẹ́ bá gbọ́ nǹkan táwọn àwọn ọmọ Yíbò náà tán kọ. Wọ́n yakayama bàbá yìí ni. Wọ́n yakayama bàbá yìí ni. Bàbá Ayọ̀ Adébánjọ. Ọlọ́run á fọ̀run kẹ́yìn o. Atẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ̀, á pàṣìṣe yín rẹ̀. Ó kàn wá dùn mí wípé ó kàn dùn mí pé ẹ ti jẹ ayé àwọn ọmọ yín máa yé ni. Erin kì í fọn kírù díẹ̀ fọn yín fọn tẹ́ fi kú ni ẹ̀ẹ́dẹ̀ wùwà tó dá. Ọlọ́run bàbá Jésù àjàrà àwọn ọmọlẹ́yìn wá ń kan wùwà tó dá sílẹ̀. Ọlọ́run á fọ̀run kẹ́yìn atẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ̀, á pàṣìṣe yín rẹ̀. Adarí ẹ̀ṣẹ̀ yín jì. Ṣe dáadáa fọ́mọ Yorùbá kẹ́ tó kú. Ṣe dáadáa. Restructuring ẹnu yín nìkan. Wọ́n ní wọn ń bòkú. Ẹ wo Ọlọ́run á fọ̀run kẹ́yìn. Ọlọ́run á fọ̀run kẹ́yìn. Bí mo kàn tún ṣe rí àwọn ọmọ Yíbò ni mo fẹ́ gbé wá last time tí mo gbàgbé, tí mo tún ṣe rí àwọn Arẹwà, àwọn ti nọ́ọ̀tì báyìí mo rò pé ẹ̀dálé ẹ̀dá ń ta. Àwọn ọmọ Yorùbá ẹ̀dá ń bẹ̀. Àwọn ọmọ Yíbò ẹ̀dá ń bẹ̀. Ọ̀dọ̀ Arẹwà ẹ̀dá. Ọlọ́run á fọ̀run kẹ́yìn. Anyway, ó dàbọ̀. Ó dàbọ̀. Ọ̀run yín ire. Ọ̀run yín ire o. Sanwó-Olú, Governor Sanwó-Olú, Sanwó-Okú, kí ni mo gbọ́ tó fẹ́ ṣe yìí? Mo lọ sórí Facebook yín, àfi kó má jẹ́ bẹ́ẹ̀ o. Ihun tí mo rí yìí lórí Facebook yín, mo mọ̀ pé ẹ ń bá ọgbọ́n mi bọ̀ nìyẹn. Bàbá sọ pé mo lọ sórí Facebook Sanwó-Olú ń sọ pé bí ojú mi dẹ̀ ń deceive mi ni. Ó ń sọ pé today I received the leader of the Qadiriya Islamic movement led by Islamic scholar
àṣeyí kàlí gbogbo nǹkan tó tẹ̀ òun lélẹ́yìí ṣá òun lélẹ́yìí àwọn tó receive lélẹ́yìí àwọn gbogbo ẹ̀ ṣá nípa Sharia kìíní kan yẹn kó má jẹ́ bẹ́ẹ̀ o má jẹ́ gbọ́dẹ̀ Sanwó-Olú o má jẹ́ kí n gbọ́dẹ̀ Sanwó-Olú torí mo mọ̀ pé bàbá sọ pé ni bàbá sọ ẹni tó fi yín síbẹ̀ èmi ó sọ last time tí mo ṣe program ó sọ bẹ́ẹ̀ mo ní Sharia lọ yìí mo ní Sharia lọ yìí mo náà sì máa padà ṣe Sharia lọ yìí tó bẹ́ẹ̀ níbo Ọlọ́run ẹ̀yin Christian ẹ dìde ẹ̀yin àgbààgbà Christian ẹ dìde oníjẹkújẹ ni gbogbo yín oníjẹkújẹ ni yín owó táìtì nìkan náà lẹ mọ̀ tẹ́ bá ti ń lo private jet tẹ́ ti ń kọ́lé sórí omi tíjẹ̀ tí ń fò lókè tẹ́ ti ń gbádùn ẹ̀rọ kankan mọ́ ká write up kan nínú wọ́n sọ pé wà nínú Nigeria constitution pé 73 times lọ́kọ́ nípa Sharia tí wọ́n mention nípa Sharia nínú Nigeria constitution wọ́n dẹ̀ mention Islam 28 times wọ́n mention Muslim 10 times nínú constitution Nigeria wọ́n ò mention Christian báyìí níbẹ̀ wọ́n ò mention ṣọ́ọ̀ṣì wọ́n ò mention Christian níbẹ̀ wọ́n mention Sharia 73 times nínú Nigeria constitution wọ́n mention Islam 28 times nínú Nigeria constitution wọ́n mention Muslim 10 times nínú Nigeria constitution wọ́n mention Christian wọ́n dẹ̀ mention church. Is Nigeria a secular state? Nigeria is a Muslim state. Tó bẹ́ẹ̀ anyway àwọn òkúkú ṣọmọ Nàìjíríà àwa ti ń lọ ẹ jẹ́ lọ bàbá Tinubu ẹ jẹ́ ká lọ ọmọ mùsùlùmí ní ṣùgbọ́n irú kì í ṣerú mùsùlùmí àwọn apààyàn táwọn eléyìí ń ṣe mùsùlùmí táwọn tí náà tìyẹn ṣe tẹ́ pé àwọn mùsùlùmí gẹ́rígẹ́rí ni àwọn abámàálù sùn àwọn máa fìtọ̀ fọ́rí àwọn ò ṣe muslim rú yẹn ẹ jẹ́ àlọ́ wọn kí n kan ọ̀rọ̀ mẹ́ran kó kàn pa wọn ẹ̀yin christian ẹ dìde ẹ̀yin christian ní Nàìjíríà ẹ dìde ṣé bá sọ pé ẹ̀ mọ́ ni ṣé ẹ̀yin àgbààgbà christian Nàìjíríà yẹn ṣó tiẹ̀ ń sọ̀rọ̀ ókè ó ń sọ̀rọ̀ ṣé máa ṣe ẹ̀yin àgbààgbà christian Nàìjíríà máa sọ pé ẹ mọ̀ wípé nínú Nigeria constitution nígbà tó yẹ pé àwọn Fúlàní náà lọ ṣe Nigeria constitution Ọlọ́run ṣé máa sọ pé ẹ mọ̀ gèlè mi yìí ga gèlè birthday bàbá mi professor Banji Akintoye tó ń ṣe birthday lénìí Ọlọ́run ọba o gèlè yìí ga mo kàn sáré wé ni ẹ̀yin christian ṣé máa sọ pé ẹ mọ̀ wípé Nigeria is a Muslim state ni ìyẹn Nigeria àwọn ìṣe Nigeria ọmọ Yorùbá là wà ẹ jẹ́ á lọ o ẹ jẹ́ ká lọ. Babájídé Sanwó-Olú ṣe ti ẹ̀rẹ́yìn tẹ́ bá ń ṣe mẹ́hún yẹn tẹ́ bá ń ṣe bí ológbò yẹn tẹ́ ń ṣe bí ẹni ọmọ tó ṣù ẹ̀ ò pé ọmọ February 28 tó ṣù ẹ̀ ò pé yẹn tẹ́ ń ṣe bí ọmọ onúgò yẹn tẹ́ ń ṣe bí àmọ́ àrùn yẹn àwọn eléyìí wọ́n bad gan ni àwọn eléyìí wọ́n bad gan ni Sanwó-Olú má gbé yẹn wá o èyí tó sẹ́pọ̀ ń gbà àwọn kọ̀dìríyà kan lálejò táwọn yẹn náà wérí yẹn ẹ má gbé yẹn wá o kó má jẹ́ pé kan tí mò ń rò ní o kẹ́yà ṣọ́ra yín gidi gan ni ṣe ti gbọ́ torí mo mọ̀ pé àtiwọ́ àtọ̀gá ẹ̀ tó fi ẹ́ síbẹ̀ ọmọ tẹ́yẹ bá bí ẹya ló máa jọ mo mọ̀ pé Sharia law yẹn máa gbà wọlé àwọn ò dẹ̀ fẹ́ àwọn ò fẹ́ ohun tá a bá fẹ́ ni kẹ́ ṣe fún wa ṣe ti gbọ́ mi kó má yẹ pé bàbá sọ pé lẹ́fẹ́ ṣe ń bẹ̀ yẹn tẹ́tí ń dọ́gbọ́n sọ pé àwọn muslim yẹn wọ́n ń fún yàn ní scholarship kí ló kàn á pẹ̀lú scholarship wọn nílẹ̀ Yorùbá àwọn ò fẹ́ Sharia law o Sanwó-Olú ṣe ti gbọ́ Sanwó-Olú gbọ̀dá Sanwó-Olú ṣe ti gbọ́ ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá fún wa o. So wọ́n dẹ̀ tún sọ wípé mo tún wò nínú Tribune ló dà pé last week ló jáde wọ́n ní òun leléyìí o last week ló jáde ẹ jẹ́ kí n kà fún yín Tribune wọ́n ní we are committed to keeping bandits out of Lagos Hausa Fulani leaders ọlọ́run kó má jẹ́ bẹ́ẹ̀ o Hausa Fulani leaders àwọn ló fẹ́ máa bá wa ṣọ́ Lagos State àwọn ló fẹ́ lé àwọn bandits ṣé èèyàn máa ń fi ẹran ṣọ́ ológbò ni
ẹ fẹ́ fi ẹranṣọ́ ológbò kí àwọn àbí ọgbọ́n tó fẹ́ fi gba ilẹ̀ lọ́wọ́ wa, tó fẹ́ fi dominate wa, tó fẹ́ fi oppress wa, tó fẹ́ fi suppress wa, tó fẹ́ fi depress wa, àbí bẹ́ẹ̀ kọ́ ní Lagos State. Sanwó-Olú àti wà àtọ̀gá ẹ̀ tó fi ẹ́ síbẹ̀ táwọn ọmọ Yorùbá bá jí tán ẹ ní dúró wò tán. Èmi ò tẹ́tì yín, máa ń sọ mi ò tẹ́tì yín, òótọ́rọ̀ ní kéèyàn má sọ òun ni o, kó má jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn OPC ńkọ́, kò sáwọn OPC ń bẹ̀ ni, kò sí àwọn Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni, àwọn Àmọ̀tẹ́kùn ńkọ́, àwọn Àgbẹ̀kọ̀yà ńkọ́, kò sí Àgbẹ̀kọ̀yà ń bẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́. tó yẹ pé àwọn ohun tún lélẹ́yìí we are committed to keeping bandits out of Lagos, Hausa Fulani leaders, àbí bẹ́ẹ̀ kọ́ àwọn lẹ́fẹ́ kó wá keep bandits out of Lagos. Ní nọ́ọ̀tì ṣọ́ọ̀tì keep bandits out, bandits ò máa pa wọ́n, terrorists ò máa pa wọ́n ní nọ́ọ̀tì, ṣọ́ keep out of nọ́ọ̀tì tó wá fẹ́ máa keep out of Lagos. Òun lélẹ́yìí o, òun rèé o, òun lélẹ́yìí o. Àfẹ́ àwọn Hausa Fulani leader àfẹ́ kó wá bá wa lé bandits bí èmi dẹ̀mi ìgbóyìnbó yẹn dáadáa, mo dẹ̀ mọ̀ pé ohun tó kọ́ ni, mo ṣàkà primary school, mo lọ secondary school, mo jáde university nílùú yìí ni o, nílùú yìí ni akàwé nílùú yìí, certificate mi nínú ìlú yìí wàláì ebi àti bàbá Wọlé Ṣóyínká tí bá gbé certificate tí mo kà nínú ìlú yìí, gbogbo òwe tí mo kà nínú ìlú yìí, tí mo kà nínú ìlú yìí, tí bá gbé jáde ebi àti bàbá Wọlé Ṣóyínká àjọ wa máa fi gágbága ni kí ni ẹ yẹ máa sọ̀rọ̀ mi lọ. So kó má jẹ́ bẹ́ẹ̀ o, alámọ̀tẹ́kùn, a ní OPC, a ní Alágbẹ̀kọ̀yà, a ní wọn lóríṣiríṣi. Ṣí Sunday Igboho náà dẹ̀ wà ń bẹ̀ o, ẹ̀yin aláìní kan ṣe tí ń dá parí oṣù yìí. Ṣí Sunday Igboho wọ́n sọ pé má pààrọ̀ mi, ẹ má pààrọ̀ mi, wọ́n ní kẹ́ ẹ pé àwọn pé at any time làwọn rẹ́dí láti jẹ yín, pé wọn ìkà níyìn o, ọgbọ́n lè ń dá o, ọgbọ́n lè ń dá torí admission 2027 yìí o, ẹ ṣọ́ra yín o. Ẹ káàbọ̀ o, Olúwatóyìn Deborah, ẹ káàbọ̀, ẹ kú dìde o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ kú dìde o, ire akárí o, ẹ ṣé gan Olúwatóyìn Deborah, ẹ ṣé gan. Brother mi Shakiru Azeez, ẹ káàbọ̀, ẹ kú dìde o, ẹ ṣé o, ẹ ṣé tẹ́ gbọ́ tẹ́ wá o, ẹ ṣé tá pè yín tẹ́ wá o, ẹ ní dání kan ṣe lé ayé yín o ẹ ṣé mo dúpẹ́ o. Sanwó-Olú ló ń piss me off. Mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ ta rán kọ̀ ni kò ń jẹ́, kò dá ṣiṣẹ́ ẹ̀. Àwọn tó fi sí olè ló mọ̀ pàṣẹ olè tọ̀ lórí àpáta. Ẹni tó fi sínú ọmọ ìpè àwọn eléyìí ó bá àdìgàn, ó mọ̀ pé Sanwó-Olú bá àdìgàn, ó mọ̀ pé iṣẹ́ tó ń bá ràn ó máa jẹ ẹni. Sanwó-Olú ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín pẹ̀lú kọ̀tọ́ máa ṣe ní Lagos State o. ẹyọ ọmọ Lagosian ẹ dìde o, ẹ má jẹ́ kó jáwé yín máa yẹ, àwọn pípù yóò ràn yín wọn ò láìkí yín o, wọ́n fẹ́ máa fẹ́ ránṣọ́ lógbò, ọgbọ́n tó fẹ́ fi gbalẹ̀ yín nìyẹn o. Kí Hausa Fulani kó máa oh my God, Hausa Fulani kó máa wá ṣọ́ Lagos State fún yín, kò s'Àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀, kò s'Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀. Sunday Igboho náà sọ pé kọ́kọ́ pa àwọn at any time, wọ́n fi wọ́n sílẹ̀ o. Ó dáa, ó kù díẹ̀, ó kù ìṣẹ́jú kan fún yín tẹ́ máa tó tẹ́, ó kù ìṣẹ́jú kan. Mo ń bọ̀. Ẹ jọ̀ọ́ bá mi ṣe kíní kó dọ́dọ̀ Sanwó-Olú, kó má gbé yẹn wá o, kí Sanwó-Olú má gbé yẹn wá fún wa o, kó já máa lọ o. Hello, ìyá ni wúrà mú kí. No, eléyìí kan. See people from the south. Our politicians have turned us to fools. At every state, the Fulani have their agents in those states. Instead as party leader of PDP, Labour, or APC, they have their leader work with the Fulani Sokoto localities under the concept of partisan politics in Nigeria. In the south, we have 6 states. The Fulani have their representative from the indigenous of those who are from that state in the south. Same thing they have in the southeast. Same thing they have in the southwest. Same thing they have in the middle belt, whether it is non-central or whatever. Now, the Kanuri area, which is northeast, including some part of Taraba, Adamawa, they have their agents in those areas, formerly referred to as Old Gungula. They are deceiving also. These guys, they have people who are benefiting from the budget of Nigeria, from the allocation that accrue from the VAT, from the rent, from the tax the federal government is collecting from
majorly from the south and the middle belt, and also from all the exploration and exploitation of all the solid and oil and gas materials from the south, and from all the industrial and whatever taxes they are collecting from the south. These are what is giving the Fulani the power to insist that Nigeria must not disintegrate. These are what is making them to feel that with their Sharia law agenda, they can use it as another new to all other regions to ransom by penetrating their landscape, infiltrating their forest belt, laying siege in collaboration with their foreign partners, the French, the Turkish, and other powerful nations of the Western hemispheres to hold us down. The Makodula is saying this on behalf of Yoruba nation as a messenger and a man who is committed to the struggle and the freedom of freedom vis-a-vis our quest for sovereignty for the Yoruba people. Ask yourself, why is that with all this the imposed suffering and poverty that they're imposing on our people, we cannot come out and say we want to resist this continuous Fulani imperialism backed by their British and European superior beneficiaries, those who are majorly benefiting from Fulani and the northern hegemonist enforcement of football agenda vis-a-vis Nigerian political economy on all of us. It is the truth, though. If you are brilliant and intelligent in Nigeria, apply for any job. Once they see that you are independently minded, they will not give you that job. And that is why we have mass unemployment in Yoruba land, same also in the southeast, south, and the middle belt. They know what they want to tell all of us to Alemanjiri. The Makoyela is saying this. And that is why the only hope we Yoruba people have is a sovereign Yoruba nation. It's for us to support the agitation for Yoruba freedom through the leadership of Akintoye, Sunday Igboho, Koiki, through Fatai Ogunromido, through Iya Dara, Yoruba Niwa, Baba Ekiti, and every other Yoruba leaders like such as Tunde, Dada, and myself, and many of us, like those who are committed to the leadership of Akintoye, not others, not people like Olutirio, who are agents of the superstructure, so as to create a scene of crisis in Yoruba land, so as to seem as if that the Yoruba nation, quest self-nation, is not having a united front. Nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́gbọ́n nìyẹn o, Yorùbá ìlàjú yín kẹgbọ́n o, opportunity wà ní láti jẹ́ kó yé wa nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà o. They will never allow us to be rich. They will never allow us to be stable. They never allow us to have a stable employment, to feed our family, to think of ourselves, to have primary necessities of life. So that every 4 years they roll out electoral timetable. Kamalo stampede. Kamalo enforce and give legitimacy to their superstructure electoral process of enslaving all of us. I was always coming to say the truth because the truth set us free. Yoruba nation, Yoruba freedom, Yoruba sovereign state is not negotiable. At all. At all. Ẹ jọ̀ọ́, ẹni tó bá gbọ́ mẹ́sẹ̀gì tó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, ẹ jọ̀ọ́ ẹ bá wa send message yìí lọ sí gbogbo platform tó dúró gẹ́gẹ́ fún òmìnira ilẹ̀ Yorùbá. Gbogbo platforms àti gbogbo àwọn group settings lórí WhatsApp, lórí Facebook ní kẹjọ kẹ bá wa send message yìí sí tó bá possible pé voice note ilé wọ orí Facebook. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká wà complacent nípa ọ̀rọ̀ wa. Ẹ má jẹ́ ká wà complacent. Oríṣiríṣi ń lọ tó jẹ́ pé while we are looking for nǹkan tá fẹ́ jẹ́, our enemies are hell-bent in waging war against us. Wọ́n máa bá wa jà ogun. Àwọn kan tó wọ́n pé àwọn kan òṣèlú náà fọkàn sí, àwọn kan businesses náà fọkàn sí, àwọn kan eré àwàdà ni wọ́n fi ọkàn sí, àwọn kan eré ìdárayá náà fọkàn sí. But àwọn tó ń bá wa pò yìí, their primary objective is to overrun us. The only thing that is standing against them tí ò tí lè jẹ́ kán ṣe kínní kò kí n ṣe presidency Tinubu. The fear of pé táwọn bá dán wò ṣé Yorùbá lè declare sovereignty wọn ṣá. The only fear táwọn people yìí ní wípé táwọn bá fi lè ṣe nǹkan táwọn fẹ́ ṣe ṣé Nàìjíríà ò ní pín. Nǹkan tó yin delay wọn nìyẹn o. Tó bá di kàráǹgídá, tó bá yẹ pé kò sí ọ̀nà àbáyọ mọ́ wípé kàkà kíkú má jẹ sẹ̀sẹ̀ káwọn fi ṣe àwàdànù ni wọ́n á sọ ọdún mọ́ wa lọ́wọ́ o. Wọn ò ní kí ẹ̀
Oya Tinubu the president Nigeria l'Abuja or he is not. They will want a total war. They will have acquired as many lands in the process of invading us and declaring a full-scale war against us. And that is exactly where they are going now. Ni wọ́n ṣe sọ pé àwọn Èkó kì imagine kí Fúlàní àtàwọn máa sọ fún àwọn ọmọ àpògbà security fún àwọn ilẹ̀ baba ńlá àti wà lẹ́kọ̀ọ́ láti prevent àwọn bandits from coming to our land. Dẹ̀ mọ̀ pé a ti fi iná sílẹ̀ ní sùn. I pretend pé kò má tà pé kò lè ṣẹlẹ̀. And we are playing with fire. Àwọn kan yìí dúró lọ́wọ́ sí pé kí a fumble and fumble to 2027 táwọn máa ṣe elections táwọn máa ní benefit tàwọn. When the thing tó bá yẹ pé àwọn ò lè win the election in 2027 táwọn adé ti maintain process wa rally wa agitation wa mobilization wa sanitation wa tó ń lọ tó yẹ pé wọ́n ti rí pé yes the entire Yoruba geography have been engulfed with massive Yoruba nationalist activities. Wọ́n á pe aṣáájú gbòógì káwọn negotiate pẹ̀lú ẹ̀kọ́ kó ṣe second term. But that second term kí ni consequences ẹ̀? Tó bá gba ìjọba ní 2031 kí ni Yorùbá fẹ́ ṣe? Will you stop Fulani man from coming to actually use state apparatus, state architectural power process láti fi overrun gbogbo wa? Torí ẹ pé wọ́n á gbàgbé after all wọ́n nígbà táyé ọmọ àánú wà bẹ́ẹ̀ ìkọ̀ báyìí ló ṣe. Àwọn àgbẹ̀ ẹ̀ jẹ́ ká wọnú náà. Any committee tó bá set up fún lọ́síwájú àtòmírà Yorùbá ẹ fi tọkọtọyìn volunteer lọ ṣe èlò ló fẹ́ fún wọn lẹ́lẹ́ṣọ̀ tàbí ṣe how much are we going to make from politics? tó yẹ pé all of us are facing existential threats to wipe us out and take over our land. tó ń bá tẹ̀lé ìgbà gbogbo lẹ́wà wọ́n láwọn eré àkọ́kọ́ ti máa kà fáwọn fẹ́ gbà. wọ́n náà gbé olówó táwọn fi lè gbá ní tipátipá káwọn lo force against wa ẹ wo ìjà tó bá wa jà ń sìn. They are using arithmetic approach of a guerrilla warfare system wọ́n fi ń pa wá lórí ilẹ̀ wa. That we will have no alternative than either we react to stop them or we capitulate to surrender to them. And you buy one on Facebook. How many of us on Facebook also about Yoruba sovereign state more? How many of us also about Yoruba nation more? How many of us don't article? How many of us don't make presentation? How many of us don't share video voice note? Don't send it on Facebook. All of us kept quiet and felt that because we don't want to offend the politicians who will later call us to come and mobilize us and drive support for them. How many of us are doing that? But she tell them about our process with social media. Even our flying not attest to it. Because actually social media is a threat to them. That was one of the reasons why they considered that Tinubu should become the president, so as to submerge the high crescendo, the agitation was long by. And mobile they just force work and by will the one. Tabajade about 5 million, 6 million. At the Borile the one, Tabaco is beat up. It will be so overwhelming to my indicate by on politicians. They are not as popular. Their position in Nigeria is not as more overwhelming to the demand of our people for self-determination. Would have down. One of the messengers for Yoruba freedom, and give it a critical thinking. Whatever support, whatever logistic support, we just share leadership. And just go pass to the Yoruba YSM leadership. And just go pass to Baba, our APS leadership, Baba President Akintoye. Bẹ́ẹ̀ àwọn tó fẹ́ lọ ṣe ẹ jẹ́ ká kún bẹ́ẹ̀ gan káwọn èèyàn mọ̀ pé bàbá léwò lẹ́yìn ẹ jẹ́ àyàpá síkìtì yìí kíní Thanksgiving kíní wake tó fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká yàpá síbẹ̀ náà millions ká over gbogbo streets leading to the venue of the program tó gbẹ wà kó ká close it down to use that as an evidence to tell the enemies pé yes this is true pillar of the voice of Yoruba freedom. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tẹ tó bá gbọ́ voice note mi mo fẹ́ kẹ́ react ẹ má dẹ̀ bínú sí mi o. But this is the best way to go. We should start writing on social media. Shall make comment on media. Tell it back anybody back anything on a Yoruba Nation, free Yoruba Nation, Facebook. People to be 500, 1 million. Can like it. They buy it to go into program. 1 million like it. They buy about 10 program. 1 million like it. They buy a program. 10 million. They buy a billion program. Everybody like it. Can we yes, we're going united. Massively in our request to be free. And support to the nation is the only way to go. The power, the captivity. Amen. Ẹ ṣé brother mi tó sọ̀rọ̀ yìí. Ẹ ní sọ̀rọ̀ tán. Ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ dìde
ẹ dìde tó bá pe rally tí bàbá wa Professor Banji Akintoye tán bá sọ pé rally àsìkò rally lélẹ̀ jẹ́ kí gbogbo á dìde kí 5 million kó wà níta wọn ò bí gúdù mọ́ wọn ò bí kùnrin máa pọ́pọ̀ yàlákùyà bàbá politician kan dá kan sọ pé àwọn rán àwọn uniform man wá pé kán wá ṣe kí ni kán wá ṣe kí ni ẹ̀rù máa bà wọ́n náà ni ẹnu èèyàn lèèyàn fi ń kọ́ méje èèyàn ò lè gbòmìnira nírọ̀rùn ẹ lè jókòó kí freedom wá bá yín nínú ilé ṣáwọn eléyìí tó jẹ́ pé wọ́n oppress wa wọ́n suppress wa wọ́n tún wá depress yín ẹ dìde kò lè má lọ báyìí àwa náà la lè jàjà yìí àsìkò dẹ̀ ti tó ẹja gbára wa sílẹ̀ nínú oko ẹrú àwọn Sanwó-Olú yìí wọ́n ọ̀ràn yan Tinubu wọ́n ọ̀ràn yan Àpábíolè wọ́n ọ̀ràn yan gbogbo wọn pátápátá everybody gbogbo pátápátá látòkè ṣe tí màá gbogbo wọn gba politician yẹn ò dá wọn náà ìsapò ara wọn nìkan ló ń dù wọn ọ̀ràn yan ẹ dìde tó bá ti pe rally wa ẹ jẹ́ kí gbogbo wa dìde ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa dìde ká bọ́ síta kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́ ẹ jọ̀ọ́ so mo fẹ́ play voice note kan voice note yẹn wèrè lẹ́ni tó sọ̀rọ̀ yẹn o wèrè ni o wèrè gidi gan ló sọ̀rọ̀ yẹn o wèrè no to be sincere wèrè gidi gan ni ṣùgbọ́n gbà míì ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń jáde nínú ọ̀rọ̀ wèrè ẹni tó sọ̀rọ̀ yẹn ó ti ya wèrè but ó sọ̀rọ̀ ọlọ́gbọ́n so ọ̀rọ̀ ọgbọ́n tó wá wà nínú ẹ̀ yẹn ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó wà nínú ẹ̀ yẹn òun ni mo fẹ́ ká dìmú ṣe ti gbọ́ ẹ wò ó pé wèrè ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ ká di ọ̀rọ̀ ọgbọ́n tó wà nínú ẹ̀ jẹ́ ká dìmú so ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n play ẹ̀. ẹ má bínú mo lọ sí di football ni àwọn players mi wọ́n ní friendly game lẹ́nu so ìyẹn la lọ yanjú mo ṣe ṣetán ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ nípa Sharia tẹ́tìrì àwọn mi ò mọ ìdí tí àwọn èèyàn wa tí wọ́n pera wọn ní Yorùbá ní tí wọ́n láwọn oníṣẹ̀ṣe àǹkó àti àwọn tó kù tí wọ́n ń ṣe oníṣẹ̀ṣe tí wọ́n dẹ̀ ń ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe kìrìsìtẹ́nì tọkọ ṣáà wà tọ́jú jókòó sójú kan tí wọ́n jà pé kán má gbé Sharia wá látẹ̀ní kọjá látẹ̀ní títí di 100 ọdún 100 years to come Nàìjíríà máa ṣe Sharia ẹ̀ ni kò sẹ́ni tó lè dá dúró ìdí ni pé Nàìjíríà as a whole tí wọ́n sọ yìí wọ́n ti gbé wọ Islamic organization which is group of Islamic organization ní àgbáyé Nàìjíríà orúkọ Nàìjíríà wà ń bẹ àìmọye àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ṣe ọmọ Nàìjíríà tí mo máa ń pàdé wọ́n máa always bí mi ní question yẹn pé àwọn population mélòó ni àwọn mùsùlùmí tó wà ní Nàìjíríà pé Nàìjíríà pé ó wà lára àwọn Islamic organization member mo máa ń sọ fún ọ pé population Islam ní ìlú Nàìjíríà yẹn at least around 50 to 60 ni torí pé àwọn Haúsá gbogbo wọn pẹ̀lú àwọn Fúlàní confam gbogbo wọn mùsùlùmí ní majority àwa nílẹ̀ Yorùbá a ti mọ̀ pé ó kéré jù a máa mú 30 to 40% tó ti di mùsùlùmí nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìgbò bóyá yẹn 10% tàbí 5% so tá a bá ṣe gbogbo ẹ̀pọ̀n sí a ti mú 60 to 70% tó ti jẹ́ mùsùlùmí èyí tó kù bíi 30 tó kù àbí 35% ìyẹn ni oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì àtàwọn tó ṣe ọkàn so ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n pera wọn lóníṣẹ̀ṣe àtàwọn tó láwọn Yorùbá àwọn òṣìṣẹ̀ṣe àwọn òṣì mùsùlùmí àwọn òṣì kìrìsìtẹ́nì tí wọ́n jà pé àwọn ní àwọn ò fẹ́ Sharia lọ wọ́n kàn jàjà asán ni asán lórí asán ara nǹkan tí Tinubu ti ọwọ́ bọ̀ nìyẹn kó tó gbéjọba lé lọ́wọ́ ara nǹkan tó ti ọwọ́ bọ̀ nìyẹn tó sáìn fún àwọn Haúsá àwọn Fúlàní kò dẹ̀ sí ẹni tó lè jàjà yẹn à ń sọ̀rọ̀ dọ́kúmẹ̀ntì nǹkan táwọn náà fi dúró sí tàbí ní àti kílèmù ló wà padà dọ́kúmẹ̀ntì ṣáà ní lórí dọ́kúmẹ̀ntì ni. ohun tí mo sọ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń wà nínú ọ̀rọ̀ wèrè èyí tó sọ nísìn ọ̀rọ̀ wèrè ló sọ yẹn o
ọ̀rọ̀ wèrè ẹni tí ò bá yé ọ̀rọ̀ olórí burúkú onítìrì aṣẹ́wó àlè Abíọ́lá concubine number 18 ẹ̀kẹta rárá kùkùté ojú ọ̀nà tó ń parọ́ fún wọn eléyìí náà ẹ̀rí pò ti ya wèrè àwọn náà sì believe pé dọ́kúmẹ̀ntì wà lọ́wọ́ ìyá àwọn táwọn fi sọ pé àwọn ti gba Yorùbá nation ń tó ń sọ nìyẹn o ẹ̀rí kó sọ̀rọ̀ ọlọ́gbọ́n síwájú ó ti wá mọ́rọ̀ wèrè báyìí ọ̀rọ̀ wèrè sílẹ̀ mo sọ pé tí wèrè bá ń sọ̀rọ̀ ń gbà míì ó máa ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n ó ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n but ọ̀rọ̀ wèrè ló tún fẹ́ máa sọ báyìí o ó ń sọ̀rọ̀ pé dọ́kúmẹ̀ntì tó wà lọ́wọ́ àwọn ẹ máa gbọ́ lọ. Sharia law tí wọ́n sọ yìí náà dọ́kúmẹ̀ntì ló bá dé àwọn náà tí wọ́n ní wọ́n ní. ẹ jẹ́ n sún sẹ́yìn kẹ́túbẹ̀ yẹn gbọ́ tó sọ pé dọ́kúmẹ̀ntì táwọn fi dúró táwọn fi ẹ máa gbọ́. mẹ́mbà mo máa ń sọ fún ọ pé population Islam ní ìlú Nàìjíríà yẹn at least around 50 to 60 ni torí pé àwọn Haúsá gbogbo wọn pẹ̀lú àwọn Fúlàní confam gbogbo wọn Mùsùlùmí ní majority. Àwa nílẹ̀ Yorùbá a ti mọ̀ pé ó kéré jù a máa mú 30 to 40% tó ti di Mùsùlùmí nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Ìgbò bóyá yẹn 10% tàbí 5%. So tá a bá ṣe gbogbo ẹ̀pọ̀n sí àti mú 60 to 70% tó ti jẹ́ Mùsùlùmí. Èyí tó kù bí 30 tó kù àbí 35% ìyẹn ni oníṣẹ̀ṣe àti Kristẹni àtàwọn tọ́ọ̀ṣì ọ̀kan. So ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n pera wọn lóníṣẹ̀ṣe àtàwọn tó láwọn Yorùbá àwọn òṣèṣẹ̀ṣe àwọn òṣè Mùsùlùmí àwọn òṣè Kristẹni tí wọ́n jà pé àwọn ní àwọn òfẹ́ Sharia law wọ́n kàn jàjà asán ni asán lórí asán. Ara nǹkan tí Tinubu ti ọwọ́ bọ̀ nìyẹn kó tó gbéjọba lé lọ́wọ́. Ara nǹkan tó ti ọwọ́ bọ̀ nìyẹn tó sáìn fún àwọn Haúsá àwọn Fúlàní. Kò dẹ̀ sí ẹni tó lè jàjà yẹn à ń sọ̀rọ̀ dọ́kúmẹ̀ntì nǹkan táwọn náà fi dúró sí tàbí ní àti kílèmù ló wá padà dọ́kúmẹ̀ntì ṣáà ní lórí dọ́kúmẹ̀ntì ni. Sharia law tí wọ́n sọ yìí náà dọ́kúmẹ̀ntì ló bá dé àwọn náà wọ́n ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ tó fi wọ̀nyí pé orílẹ̀-èdè Nàìjíríà yẹn ó wà nínú àjọ àpapọ̀ àwọn Mùsùlùmí ní àgbáyé òun náà ó ti tọwọ́ bọ̀ signature ti wà ń bẹ̀. Ẹ wá sọ fún mi irú ìjà wo ni àwọn oníṣẹ̀ṣe fẹ́ jà nínú Nàìjíríà tó máa win ní Nàìjíríà. Wọn lè win ní Nàìjíríà wọn lè win àwọn Haúsá Fúlàní yìí nítorí pé wọ́n ti already fi orúkọ Nàìjíríà sínú àwọn Mùsùlùmí àpapọ̀ ní àgbáyé orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè Mùsùlùmí wọ́n ti fi síbẹ̀ wọ́n ti ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ tó fi back it up. So òfin tí wọ́n bá dẹ̀ láwọn fẹ́ ní ìlú àwọn tó jẹ́ ìlú Mùsùlùmí òun náà ni wọ́n máa lò wọn ní choice nǹkan tó máa lò ní Nàìjíríà nìyẹn. So gbogbo àwọn tó láwọn oníṣẹ̀ṣe yìí àwọn òun ṣe pé àwọn support Yorùbá nation ìṣẹ̀ṣe àwọn làwọn support àṣà ìbílẹ̀ àwọn làwọn support wọn ń tanra wọn ni gbogbo wọn ń tanra wọn ni aláìníwàákàyè ni wọn. Dọ́kúmẹ̀ntì wọn lọ fẹ́ fi back it up pé àwọn ọmọ Nàìjíríà làwọn ṣùgbọ́n oníṣẹ̀ṣe làwọn inú àjọ àgbáyé wo ni wọ́n ti establish group oníṣẹ̀ṣe tó yẹ pé àwọn náà register pé oníṣẹ̀ṣe làwọn. Ẹni àròjinlẹ̀ ó ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpò ìlàmù. Wọ́n ní kẹjà fún ìran yín kẹgbà orílẹ̀-èdè yìí kúrò ẹ̀yin ò ṣe sensation ẹ̀yin ò bá wọn pín orílẹ̀-èdè Nàìjíríà ọmọ Nàìjíríà níyìn o ṣùgbọ́n ẹ̀yin ò ṣe Mùsùlùmí oníṣẹ̀ṣe níyìn o. Ẹ̀yin ò ṣe Mùsùlùmí oníṣẹ̀ṣe níyìn ṣùgbọ́n Nàìjíríà tẹ̀ ń kílèmù yìí ó ti wà nínú ẹgbẹ́ àpapọ̀ àwọn Mùsùlùmí àgbáyé wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n dẹ̀ ní dọ́kúmẹ̀ntì tó máa fi bákẹ̀ lọ́wọ́. Tinubu bó ṣe wà yẹn bàbá ńlá bá bẹ̀ tó máa fi bẹ́ẹ̀ lẹ̀ kò lè change ẹ̀ kò dẹ̀ síjọba tó lè wọ ọbẹ̀ mọ́ tó máa change ẹ̀. Wọ́n kàn ń pariwo lọ lásán ni àìnílàákàyè ló ń dọ̀pọ̀lọpọ̀ wọn láàmú. Tẹ bá dẹ̀ sọ fún wọn fìn wọn láwọn làwọn gbọ́njú àwọn làwọn ní PhD kan àwọn làwọn ní degree kan àwọn làwọn lọ sí University of Oxford kan. Oníṣoríire pẹ̀lú nǹkan tó sọ yẹn oníṣoríire ẹnu ẹ̀yìn yamayama yẹn mo mọ. Ṣùgbọ́n kí ni common sense ní Nàìjíríà wọ́n ní dọ́kúmẹ̀ntì lọ́wọ́ tó lè fi bákẹ̀ pé Mùsùlùmí làwọn nǹkan tó bá dẹ̀ wọ́n àwọn làwọn máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn tí àwọn ń ṣe tó jẹ́ ẹ̀sìn Mùsùlùmí. So wọ́n ní ẹ̀tọ́ láti gbé Sharia lọ sí ẹni ibikíbi tó bá ti ń claim pé Nàìjíríà land ni. Ṣùgbọ́n mi ò mọ bá yẹ ṣàlàyé fáwọn èèyàn wa o wípé àfikẹ́ máa claim pé Yorùbá ni ẹ̀yin ò ń ṣe Nàìjíríà o.
nígbà tẹ́ ẹ̀dẹ̀ tí lẹ́yìn ṣe nàìjíríà ìṣòro ni kí nàìjíríà gbé ṣẹ̀ríà lọ wá sórí ilẹ̀-èdè yorùbá ṣùgbọ́n àwọn pípì tẹ́ bá ń sọ fún wọn wọ́n yìí máa sọ pé nàìjíríà làwọn ṣùgbọ́n àwọn ò kì í ṣe mùsùlùmí oníṣẹ̀ṣe làwọn ìṣẹ̀ṣe kan ni àwọn baba ńlá wọn fi dá ilẹ̀ yorùbá of course ìṣẹ̀ṣe ni àwọn baba ńlá fi dálẹ̀ yorùbá ṣùgbọ́n ẹ ti ń pera yín nàìjíríà dì mọ́ tẹ́ báyìí pera yín nàìjíríà ti wà lábẹ́ mùsùlùmí àgbáyé wọ́n ti fọwọ́ sí wọ́n dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì lọ́tọ̀ fi báàkì ẹ̀ definitely gbogbo yín pátápátá ọmọ nàìjíríà náà ní yín nìyẹn ìyá mi wọn ilé sọ̀rọ̀ náà fún yín mọ́ mo mọ̀ pé ó ti yé yín dáadáa àwọn òpòrú tí ò ní yé náà ni ò ní yé so kò sí nǹkan tá a lè tọ́ lè ṣe sí yẹn o nàìjíríà orílẹ̀-èdè mùsùlùmí ni tó ti wà nínú dọ́kúmẹ́ǹtì tí wọ́n dẹ̀ ti tọ́ níwèé ẹ̀rí lọ́wọ́ tọ́ lè fi gbé anybody lọ sí anywhere ṣẹ̀ríà lọ yẹn tí wọ́n láwọn fẹ́ yẹn ó ti fìdí múlẹ̀ ní gbogbo tẹ́rítírì nàìjíríà yẹn ẹnikẹ́ni tó bá ti ní tẹ́rítírì òun o nàìjíríà ni o ó ti fìdí múlẹ̀ ń bẹ̀ ṣẹ̀ríà lọ tí ó máa mú ní ṣàkóso gbọ̀n ẹ̀ gbogbo ìjà tí wọ́n ń jà sí ìjà tó ń jà ìjẹ̀bi ló ń jà ìjẹ̀bi ni gbogbo wọn ń jà bó ṣe wà yẹn torí pé nàìjíríà tó láwọn ń jà fún orílẹ̀-èdè tó láwọn ń jà fún ó ti wà nínú ẹgbẹ́ mùsùlùmí àgbáyé bóyá lè escape ẹ̀ ṣẹ̀ríà lọ yẹn ó máa mú wọn ò rí nǹkan kan ṣe sí àfi kọ́ máa kílèmù pé yorùbá làwọn àwọn ò kí ń ṣe nàìjíríà o ní orílẹ̀-èdè ilẹ̀ yorùbá ti ta àwọn ò dẹ̀ kí ń ṣe mùsùlùmí o ẹ̀sìn àwọn baba ńlá baba àwọn làwọn ń sìn o ìyẹn nǹkan ẹ̀kan tó kó ogun ọyọ nìyẹn ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ìyá yìí ká máa dúpẹ́ lọ́wọ́ ìyá yìí tí ó fún wa lómi ọgbọ́n tó fún wa lómi ọlọ́wọ́ ọba ẹnikẹ́ni tó bá ṣe ń claim fún nàìjíríà wọn fẹ́ ṣẹ̀ríà lọ ó tan rẹ̀ ní o ó ti wà nù ṣẹ̀ríà lọ already wọn kò tí mo dádùgbò ẹ̀ ni ó ti wà ń bẹ̀ already mo kí yín o ẹ take care o. ọlọ́run ọmọ yìí gọ̀ wọ́n ní ó máa kú kí ni ò bá parí kí n ṣàgọ̀ àbẹ́ẹ̀ rí pé wèrè lélẹ́yìí ṣébi tí mo sọ fún yín pé ọ̀rọ̀ ọlọ́gbà tó ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n tó tún wá mọ́rọ̀ wèrè tó tún wá fi parí ẹ̀ ṣé ẹ̀ rí pé léyìí ti gọ̀ ọmọ àdúpẹ́ lọ́wọ́ ìyá ò ṣí yín wo ìyá orí burúkú yóò fo yín wo ni ìyàwó èrè yín wo ni ìyá má ṣàǹfààní yín wo ni ẹ rí pé olórí burúkú lẹ lòmí ṣá ìyá tó ń parọ́ fún yín pé òun ti gbalẹ̀ yorùbá ìyá òṣì yóò fò ìyá àjàrà bùkà tó ń parọ́ fún yín pé òun ti gbalẹ̀ yorùbá dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ òun ọpọlọ ẹlòmíì ti dàrú so àwọn kan tún ṣì wà tó ń bìlífù ìyá yìí tó ń bìlífù yóò fò yìí dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ ọ̀yà kọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọ̀yà olórí burúkú ni ò lè gbọ́n mọ́ láyéláyé ọlọ́run ò lè gbọ́n agọ̀bí yìí lórúkọ ẹ òpònú kọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọ̀yà yìí ó tún sọ with confidence ọmọ òṣì ọmọ àlè anyway gbogbo èèyàn náà kọ́ ló máa gbọ́n náà ìwọ wà lára àwọn tó máa gọ̀ ni. àwọn ọmọ yorùbá wọ́n rán mi sí bàbá ọ̀bọ mo dẹ̀ fẹ́ jíṣẹ́ mo rí mẹ́sẹ̀gì yẹn nínú WhatsApp mi tó pọ̀ rẹpẹtẹ wọ́n ní báwọn béèrè question yìí lọ́wọ́ bàbá ọ̀bọ wọ́n nítorí pé mi mo gbójú jáde èmi náà ní báwọn dẹ̀ fẹ́ béèrè pé ó ń wọ́rí àwọn gan àwọn ọmọ báwọn ṣe lè béèrè àwọn ọmọ báwọn ṣe lè rí bàbá ọ̀bọ wípé kí n jọ kí n báwọn béèrè lọ́wọ́ bàbá ọ̀bọ yorùbá dẹ̀ sọ pé ẹni tó bá rán ni níṣẹ́ là ń bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tí a máa jẹ fún wọn á ní kò sí yẹn ò ń ṣe wàhálà kò sí wàhálà ń bẹ̀ yẹn èmi àti bàbá ọ̀bọ jọ ń gbélé ni even mo tún fún ọ lórúkọ ọ̀bọ ń gbọ́ bọ̀gàn pẹ́ 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 a jọ ń gbélé ni bàbá ọ̀bọ ọmọ yorùbá fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ o ọmọ yorùbá fẹ́ bi yín léèrè question báwo la ṣe máa ṣe náà ṣe é rí ọmọ yorùbá fẹ́ bi bàbá ọ̀bọ léèrè wọ́n fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ a dẹ̀ fẹ́ kẹ́ dá wọn lóhùn ṣe ti gbọ́ ìwọ yìí mo sọ pé máa yọ ọwọ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo nídìí dókítà o ta ni ó jẹ́ dókítà nínú ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ mo nídìí ṣé veterinary doctor ló ń pè àbí kí ni orúkọ dókítà ọ̀bọ mo fẹ́ ṣe operation ọwọ́ yìí ọwọ́ tẹ́lẹ̀ yìí fi bojú yìí eléyìí ni bàbá ọ̀bọ leléyìí ìyá ọ̀bọ leléyìí ọmọ ọ̀bọ leléyìí so ojú wa ń ti ọmọ ọ̀bọ yẹn ojú ń tì torí pé ó mọ̀ pé ìwà tí bàbá òun tó wù sílẹ̀ yorùbá ìwà yẹn ò dáa
so lójú ṣe ń tì kò dẹ̀ ní láti ti ojú kò ní láti tijú a forgive ẹ̀ torí pé kò ń ṣòun náà so mo wá fẹ́ ṣe operation ọwọ́ yẹn àti pé mo tiẹ̀ tún fẹ́ kọlà mo fẹ́ kọlà fún wọn gan pàápàá mo fẹ́ kọlà fún gbogbo wọn so a máa nídìí ẹjọ́ ẹni tó wá jẹ́ dókítà ẹ kàn sí mi o ẹ má wọrí kì í ṣọ̀fẹ́ o máa fún yín lówó mo nídìí dókítà tó wá bá mi ṣe operation ọwọ́ yìí kúrò ńbẹ̀ a fẹ́ kọlà fún wọn so bàbá ọ̀bọ lélẹ̀ a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá ọ̀bọ àwọn ọmọ Yorùbá ló rán mi sí bàbá ọ̀bọ so number 1 question bàbá ọ̀bọ ẹ nídìí láti dá wa lóhùn lẹ́ni yìí ẹ lọ rò ó kẹ́ digest ẹ̀ kẹ́ wá fún wa lésì a kàn fẹ́ béèrè ni àwọn ọmọ Yorùbá ló fẹ́ mọ̀ but kò kàn dandan kẹ́ dá wa lóhùn lẹ́ni so ẹ jẹ́ kí n máa béèrè number 1 question bàbá ọ̀bọ àwọn ọmọ Yorùbá sọ pé kí ló dé tẹ́ ṣe pa history rẹ̀ ní school kí ló tẹ́ pa history rẹ̀ pé torí ó ń dùn àwọn gan ẹ gba identity àwọn ẹ jẹ́ káwọn mọ̀ pé ọmọ Yorùbá làwọn mọ̀ pẹ̀lú history tẹ́ parẹ́ ní school wípé ẹ fi Nàìjíríà ẹ fi gba èdè lọ́wọ́ àwọn ẹ fi Nàìjíríà gba àṣà lọ́wọ́ àwọn ẹ fi Nàìjíríà gba ìṣe lọ́wọ́ àwọn ò mọ̀ pé ọmọ Yorùbá làwọn wọ́n ní kẹ́ dá wọn lóhùn pé kí ló dé kí ló fà á tẹ́ fi pa history rẹ̀ ní school number 1 question nìyẹn ẹ máa dá wọn lóhùn o ẹ máa gbé sí brain yín o torí mo mọ̀ pé smart gan ẹ clever gan genius ní ẹ máa gbé sí brain yín o bàbá ọ̀bọ mò ń bá wí bàbá ọ̀bọ mò ń bá wí. àwọn ọmọ Yorùbá tún sọ number 2 wọ́n ní kí ló dé tí ẹ ṣe change airport wa tó wà ní Èkó airport wa nílẹ̀ Yorùbá kí ló dé tí ẹ change orúkọ yẹn sí Muritala Muhammed airport orúkọ Fúlàní kí ló dé tí ẹ change ẹ̀ wọ́n náà fẹ́ mọ̀ ni o wọ́n náà fẹ́ mọ̀ so number 2 nìyẹn ẹ dá wọn lóhùn o ẹ dá wọn lóhùn o. number 3 wọ́n ní Àpápá port wọ́n náà ọmọ Yorùbá ló ní wọ́n ní kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà wọ́n ní ṣé bẹ́ẹ̀ lẹ ṣe èyí tí wàá tó nílẹ̀ Yorùbá ni wọ́n ló ń dùn àwọn wọ́n ní ṣé bẹ́ẹ̀ lẹ ṣe nífẹ̀ẹ́ wa tó nílẹ̀ Yorùbá ni Àpápá port ọmọ Yorùbá ló ní owó wa la fi ṣe kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà. number 4 wọ́n ní stadium náà pé ọmọ Yorùbá ló di stadium pé kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà wọ́n ló ń dùn àwọn gan wọ́n náà ti ń fẹ́ bí léèrè ti pẹ́ wọ́n ní kò sọ opportunity yẹn fún àwọn láti bí léèrè ọba sọ pé torí pé èmi àti yín jọ ń gbé lé ni wọ́n ní kí n bá wọn bí léèrè mo ní àyè òun ṣe wà kò sí wàhálà ń bẹ́ẹ̀ ẹ̀rọ ló fòfò ṣẹ́ ẹni kò jẹ dáadáa màá tún jẹ́ ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ màá fata sí fi yọ sí fepo sí kó lè dùn dáadáa kó lè wà spicy díẹ̀ màá tún fata sí tagungun Cameroon pepper kì í ṣe atagungun gan Cameroon pepper má bá yín fi sí kó lè ta lẹ́nu yínrín so number 4 question nìyẹn o ẹ má gbé sí brain ní pé mo mọ̀ pé smart gan wọ́n ní cocoa house ọmọ Yorùbá wọ́n ní kí ló dé tẹ́ ṣe gbé fún Nàìjíríà bàbá ọ̀bọ Ọlọ́run ó dẹ̀ wáyé ṣe wá ń dùn mí gan báyìí Ọlọ́run question yẹn mi ò wò tẹ́lẹ̀ bọ́kàn ṣe bí mo ṣe ń rí lórí WhatsApp mi mo kàn kọ́ sílẹ̀ ó wá ń dùn mí báyìí cocoa house wa ilẹ̀ Yorùbá lónìí wọ́n ní kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà bàbá ọ̀bọ ṣé ń kà number 6 wọ́n ní Western radio station àkọ́kọ́ ní the whole Africa wọ́n ní tí ọmọ Yorùbá tó ní before France wọ́n ní kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà wọ́n ní ọmọ Yorùbá ló ní Western radio station tí tẹ́pọ̀ ọmọ Yorùbá ló kọ́kọ́ ní the whole Africa aṣáájú France gan ni wọ́n ní tọmọ Yorùbá ní wọ́n ní kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà bàbá ọ̀bọ. number 7 wọ́n ní UCH ní Ìbàdàn wọ́n ní tọmọ Yorùbá ní wọ́n ní kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà bàbá ọ̀bọ ẹ ti dán nǹkan gbọ̀ngàn o ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá o kò dá ẹ má ti jẹ́ George torí pé mi ì mọ máìndì yín ẹ ṣe máa fún wa lésì wọ́n ní OAU nílé Ifẹ̀ ọ̀nà ọmọ Yorùbá ló ní wọ́n ní kí ló tẹ́ ṣe gbé fún Nàìjíríà ẹni tó rán níṣẹ́ là ń bẹ̀rù àìbẹ̀rù ẹni tá máa jẹ fún ọmọ Yorùbá ló ní báwọn bí léèrè o. wọ́n ní àlẹ́jì lélẹ́yìí tí mo fẹ́ sọ yìí o wọ́n tẹ̀ fẹ́ béèrè ni o àlẹ́jì ni o wọ́n ní àwọn ọmọ Yorùbá ní àwọn mọ̀ pé ìjọba yín ló pa Bọ́lá Ìgè wọ́n ní kí ló tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ní kò dáa ẹ má ti jẹ́ George tọ́rọ́ ní ìbéèrè lọ́wọ́ yín ni
wọ́n láwọn mọ̀ pé ìjọba yín ló pa Bọ́lá Ìgè, wọ́n ní kí ló dé, wọ́n ní ṣé torí pé ó ń béèrè fún Yorùbá nation ni ìjọba yín ṣe pa Bọ́lá Ìgè. Wọ́n ní Ọlọ́run báwọn ṣe tẹ̀rí Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba Dami ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn ọkọ̀ Nigerian government ẹkùn ọkọ̀ Buhari náà gbọ̀nàgan Buhari ọlọ́run gúngún bí ọ̀pá àrèké Buhari tó dàbí ìṣòfò. Wọ́n ní adúpẹ́ wípé ẹ̀rí Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n ní adúpẹ́ pé Nàìjíríà ò rí wọn pa, wọn ò dẹ̀ ní rí wọn pa lágbára Ọlọ́run. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà á jèrè àwọn ọmọ wọn, wọn á rí bá ti ṣe, wọn á rọ́nà gbégbà, wọn ò ní fojú sunkún ọmọ, wọn ò ní mọ sàárì ọmọ, wọn ò ní rí bànújẹ́ lórí ọmọ. Àmì àtàwà náà pẹ̀lú àwọn tó ń wò mí lágbára Ọlọ́run, ó ti bọ́ ọmọ yín lọ́wọ́. Abẹ́rẹ́ á lọ kọ́nà okùn tó dí Chief Sunday Ìgbòho ti bọ́ ọmọ gbogbo Nàìjíríà lọ́wọ́, ẹ̀ lè rí pa mọ́, ẹ̀ lè rí mi náà pa. Number 10, wọ́n ní Operation Feed the Nation, fáàmù wa nílẹ̀ Yorùbá. Wọ́n ní kí ló tẹ̀ ṣe sọ́ di títí yín. Wọ́n ní Yorùbá ló ní Operation Feed the Nation, wọ́n ní ẹ̀dẹ̀ sọ́ di Ọbásanjọ́ fáàmù. Wọ́n ní kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ Yorùbá ló ní bí yín lèrè mi kọ́ o. Wọ́n ní 1976 sí 1979 wọ́n ní ẹ ṣe ìjọba ológun. Wọ́n wá ní 1999 sí 2007 wọ́n ní ẹ ṣe ìjọba alágbádá. Gbogbo ẹ̀ wá jẹ́ almost 12 years. Wọ́n ní kí ló dé tí ẹ ṣe tún ọ̀nà ìlú yín ṣe Ṣàngó. Wọ́n ní kí ló dé tẹ́ ẹ ṣe dáadáa sílé Abẹ́òkúta. Wọ́n ní àbí nǹkan tí àwọn èèyàn ń sọ wípé ọmọ àlè ni yín. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, kò gbà mí lẹ́nu o. Ń tọ́ sọ ni o, ẹ má bínú o. Wọ́n dẹ̀ ní ẹni tó rán ní iṣẹ́ láàbẹ̀rù ẹni tá máa jẹ fún o. Wọ́n ní ṣé lóòótọ́ pé lẹ ṣe hùwà yẹn pé torí pé ẹ ń ṣe ọmọ Yorùbá lẹ ṣe tún Ṣàngó ṣe fún almost 12 years tẹ́ fi ṣe ìjọba ní Nàìjíríà. Wọ́n ní ẹ tún lè ṣe. Wọ́n ní wọ́n tún sọ pé àwọn ìbá tún sọ pé kí ló dé tó ṣe jẹ́ pé ìjà tó ṣẹlẹ̀ láàrin Aláàfin pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀, wọ́n ní ẹ̀yin lẹ dá ìjà yẹn lẹ̀. Ẹ tún mú mi gbọ́dọ̀ ṣe lè jáde. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lẹ́nu máa ń sọ. No, mi gbọ́dọ̀ ṣe lè jáde. Irọ́ ẹ jẹ́ stop ẹ̀ níbẹ̀ yẹn. Mi gbọ́dọ̀ ìtọ́ sọ yẹn mi gbọ́dọ̀ kà yẹn jáde. Bọ́ ṣe kọ́ nìyẹn o, ó ṣẹ̀ dẹ̀ sí mi ni o. So number 13 wọ́n ní 36 states tó wà ní Nàìjíríà pátápátá, wọ́n ní gbogbo ẹ̀ lẹ́ní properties pátápátá. Wọ́n nítorí ẹ̀ lẹ̀ ṣe fẹ́ ká, ṣé lóòótọ́ ni? Wọ́n nítorí ẹ̀ lẹ̀ ṣe fẹ́ ká kúrò nínú Nàìjíríà. Wọ́n ní pé torí pé ẹ mọ̀ yìí pé tí ẹ bá gba Yorùbá nation wa ká máa probe yín wípé a máa gba gbogbo property tẹ́ni ní 36 states yẹn pátápátá. Wọ́n ní kà níyín. Wọ́n nítorí ẹ̀ lẹ̀ ṣe sọ pé your Nigerianness is greater than your Yorubaness. Wípé torí ẹ̀ lẹ ṣe sọ bẹ́ẹ̀, wípé torí ẹ̀rù ń bà yín wípé gbogbo property bàbá Bọ̀tẹ́ tí wá dàgbà náà wọn ò náwó lọ́rùn, wọn ń gbé property lọ sọ́run. Bàbá Ayọ̀ Adébánjọ tó kú ní ìjẹta àbíjọ́ wo ni kọ́lọ́run fọ̀run kẹwọn kó tẹ́wọn sáfẹ́fẹ́ rẹ̀, wọn ò gbé nǹkan kan lọ. Tó bá máa sọ ti sí wọn ní mi ìtì ẹ̀ mọ̀, wọn ò lè gbé nǹkan kan lọ. Ilẹ̀ Yorùbá á máa gbà á, ẹni bá ní ká má gbà lójú ayé wọn á gbà lẹ́yìn ẹ̀, mi ò ró kúrò yín o. So wọ́n ní gbogbo property ọgbẹ́ni ní gbogbo 36 states tó wà Nàìjíríà pé torí ẹ̀lẹ́rú ṣe ń bá ilẹ̀ ṣe fẹ́ ká lọ, ṣé lóòótọ́ ni? Ẹ ní láti dá wa lóhùn léni o, ẹ ní láti dá wa lóhùn léni. So a kàn ń béèrè náà ni. Wọ́n tún sọ pé number 14 wọ́n ní ọmọ Yíbò ni bàbá yín lẹ ṣe mú wa bí lẹ ṣe wọ́n ní ọmọ Yíbò ni bàbá yín lẹ ṣe ń hùwà bí ọmọ àlè. Ní ilẹ̀ Yorùbá lẹ ṣe ń fi ọmọ Yorùbá lẹ ṣe ń bínú. Àwọn nǹkan mi wà tẹ́ pé owó mi ẹ̀gbọ́ ẹ jẹ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn, mi ò rí mú kọ̀ọ̀kan ni nǹkan pé sọ yẹn jáde ni mi ò rí mi ní ka nǹkan tó wà lẹ́yìn ẹ jẹ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn mi rí. Number 15 wọ́n ní ẹ̀yin lẹ deny Awólọ́wọ̀ tí ẹ̀ jẹ́ kó débi tó fẹ́ dé. Wọ́n ní ẹ̀ ń bínú ọmọ Yorùbá, ṣé lóòótọ́ ni? Ìbéèrè ni o, kò fàjà o, ìbéèrè ò fàjà o, bàbá ọ̀bọ ìbéèrè ò fàjà o. Wọ́n tún wá sọ pé number 16
wọ́n ní Babangida àti Abdulsalam wọ́n ní ẹ̀yin náà mọ̀ nípa ọ̀tẹ̀ tó ṣe tí Abiola ò ṣe débẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n ní gbogbo ọmọ Yorùbá tó bá ti fẹ́ débẹ̀ lẹ máa ń bínú sí wọ́n ní ẹ̀ láìka ọmọ Yorùbá wọ́n ní bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé Tinubu ò dáa náà wọ́n ní ẹ̀ ń dìtẹ̀ Tinubu pé ẹ̀ láìkì Tinubu pé ẹ̀ ń bá Tinubu jà ìjà yẹn seriously bíi ẹ má jẹ́ ń sọ ìyẹn náà tó tún wà lẹ́yìn ẹ̀ náà ẹ má jẹ́ ó tó bẹ̀ yẹn náà tó bẹ̀ yẹn náà ọ̀rọ̀ ẹnu mi ò ní pa mí ọ̀rọ̀ mi ń ṣe ni but kì í ṣe gbogbo ẹ̀ náà ni máa jẹ́. Nọ́mbà 17 wọ́n ní ẹni àwọn gan wípé akágàn nìyí pé ẹṣin national theatre wọ́n ní ẹṣin national theatre nìyí àwọn kankan tó wà lẹ́yìn ẹ̀gan tí mi fẹ́ sọ wọ́n ní ẹni àwọn gan akágàn nìyí wọ́n ní ẹ jẹ́ n fi yẹn náà sílẹ̀ àwọn question yìí ó mórí fọ́ mi gan pàápàá ó mórí fọ́ta mi gan pàápàá. Nọ́mbà 18 nọ́mbà 18 wọ́n ní Yorùbá land tẹ́gbé fún wọ́n ní Yorùbá land property tẹ́gbé fún Nàìjíríà pé ẹni iṣẹ́ àtẹ̀gbá lórí ẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n ní Yorùbá land property tẹ́gbé fún Nàìjíríà wọ́n ní ẹni iṣẹ́ àtẹ̀gbá lé lórí àbábọ̀lẹ̀ ń gbówó yìí lọ kò dẹ̀ yọ lára yín náà kò hàn lára yín bàbá ẹ lọ jókòó jẹ́jàre ọmọ Abẹ́òkúta jẹjọ ni wá ọ̀rẹ́ bàbá mi lẹ jẹ́ ẹ ṣe ọ̀rẹ́ bàbá tèmi ìta bàbá tèmi ẹ lọ jókòó jẹ́ kí ló dé kó dẹ̀ máa karú ẹ̀ṣẹ̀ báyìí sí gbogbo èèyàn lọ́rùn kò dá bẹ́ẹ̀ yẹn náà ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ jù náà. Nọ́mbà 19 nọ́mbà 19 wọ́n ní bí ọdún mélòó kan sẹ́yìn pé ṣe bí ẹ ti ya káàdì PDP pé ẹ ṣe òṣèlú mọ́ wọ́n ní ojú màlẹ́ yín kò kúrò nínú ọtí ṣé lóòótọ́ ni wọ́n ní kílẹ̀ tún wá nídìí òṣèlú wọ́n ní kẹ́ lọ sẹ́ńpẹ́ bàbá pé ti ya káàdì yín pé kẹ́ fòṣèlú sílẹ̀ ẹ fòṣèlú sílẹ̀ kọ́tọ́kọ́ síbẹ̀ nìyẹn o. Nọ́mbà 20 wọ́n ní fáàmù yín gan pàápàá wọ́n ní owó Nàìjíríà lẹ fi ń san sálárì fún wọn kó tó dé kán ká yín ìyẹn ò dẹ̀ dá o ojú kòkòrò àtọ̀kànjú àlọ́ ń pè yẹn àwọn kan síbẹ̀ bẹ́ẹ̀ ni o ṣé lóòótọ́ ni wọ́n ní fáàmù yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gbogbo àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ pé owó Nàìjíríà lẹ fi ń san sálárì fún wọn Ọlọ́run ọba o Ọlọ́run gbalẹ̀ Yorùbá fún wa o lójú ayé mi báyìí ni kò gbà láìpẹ́ láì jìnnà gbalẹ̀ Yorùbá fún wa o kí mi náà jọ ọ̀rọ̀ Yorùbá o tí a bá gbalẹ̀ Yorùbá Dubai láàrin ọdún márùn-ún wọn bí Dubai dá Dubai kí ló ń jẹ́ bẹ́ẹ̀ a ní human resources a ní mineral resources gbogbo Ọlọ́run dálẹ̀ wa dáadáa ilẹ̀ Yorùbá àwọn bàbá yìí náà ni àwọn tó bàjẹ́ náà lélẹ̀ àwọn tó balẹ̀ Yorùbá jẹ́ lélẹ̀ kí ló dé ṣe bẹ́ẹ̀ náà lẹ ṣe láìka ọmọ Yorùbá tó ni ìkànnì o àyè ṣì wà láti tọ́ ọmọlúwàbí yín ṣe o anyway ẹ jẹ́ máa ka question tó ní fi fún yín. wọ́n ní ẹ mọ̀ nípa bó ṣe kọ 1999 constitution yẹn wọ́n ní ẹ mọ̀ pé kò dáa wípé ó favour àwọn Fúlàní bá mi fẹ́ ṣe okay mo ń bọ̀ oh my God mo ń bọ̀ ṣe okay ó yá ẹ pè padà ẹ jẹ́ ń pè wọ́n okay mo bọ̀ ẹ jẹ́ ń pè nítorí padà mo ń bọ̀ o ẹ jọ̀ọ́ ẹ pè padà o ẹ jọ̀ọ́ ẹni tó ń pè kó pè padà ẹ jọ̀ọ́ okay ẹ jẹ́ ń pè wọ́n okay mo ti rí nọ́mbà yẹn
hello ẹ kálẹ́ o. adúpẹ́ ṣe fẹ́ bá a dá sétò ní mà. ẹ ṣé o. àmì mà ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé. ẹjọ ìbéèrè kan tèmi tiẹ̀ fẹ́ béèrè ni pé ẹ ní sùúrù mà ṣé lọ́wọ́ bàbá ọ̀bọ. ní gẹ́gẹ́ bí àwọn olórí ilẹ̀ Yorùbá yìí ó ṣe gbogbo wọn náà àwọn kọ̀ọ̀kan nù wọn ni gbogbo owó tó ń kójọ fún torí ẹ̀ má fẹ́ ká lọ nílẹ̀ Yorùbá yìí ṣé tó bá kú sọ́fẹ́ gbé lọ sọ́run torí èmi ò máa tẹ̀yí tẹ̀sẹ̀ kan ti wà ní kòtò àti tó ti tẹ̀sẹ̀ kan àbọ̀ sínú kòtò irú àwọn bàbá bá sọ ọjọ́ tẹ̀ sọ yìí tó ti wo sáré lọ́kàn báyìí tó dẹ̀ tún sì ń ṣe yàmàyàmà tí wọ́n kí ẹ̀ pé ká yí àwọn ọmọ tó wà lẹ́yìn ìbàjẹ́ torí ẹ̀ ìjẹkújẹ táwọn fẹ́ jẹ wọ́n bí ẹni pé gbogbo ohun tó ń kó jẹ ló fẹ́ fi wọ paradise at least àwọn tí ṣe ní ayé wọn débi tó fẹ́ ṣe dé wọn tìrí tó fẹ́ mú bẹ̀ kọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá nílẹ̀ Nàìjíríà bó bá wọn táwọn Fúlàní pa on a daily basis kó tiẹ̀ jọ ọmọ wípé táwọn máa lọ tó máa wo lẹ́yìn wa ẹ̀yìn àwọn ṣe fẹ́ rí pẹ̀lú àwọn ọmọ àmọ́ ìlú bámúbámú ni mo lórí ìmọ̀ bí ebi pọ̀ ọmọ ẹlòmíì làwọn lù táwa bá máa kú tọkọkútọ sòfà táwọn bá ti ní táwọn ọmọ wọn dẹ̀ ti ń lórí ọ̀fẹ́ láti sá lọ lóyìnbó tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ wọn ò kí ẹ̀ mọ́ wọn ní ọ̀rọ̀ Yorùbá nation yóò sì jẹ wọ́n lógún torí àtẹnujẹ àmì mi mọ̀ wípé bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ tó bá náà ní ìgbà lójú àwọn àgbà lẹ́yìn wọn wípé Yorùbá nation ní dúró yẹn kọ́ lọ kọ́ sílẹ̀ láṣẹ Èdùmàrè torí wọn tọ́lọ́run ti parí ní àsìkò ní ọkọ̀ tí tò ní a máa gbà kó dẹ ní pẹ́ kò ní jìnnà ojú àwa ti gbogbo wọn tó bá sì wà láyé nígbà tó bá ṣẹlẹ̀ torí èmi mọ̀ pé ohun tó bá jẹ kẹ́dà ṣe láyé tí ó bá ṣe Ọlọ́run á gbẹ́ni tó bá ṣe dídé ojú àwa padà tí ohun lọ́rọ̀ Yorùbá máa jẹ́ Ọlọ́run ìṣúṣọ́ dìbò tọ́lọ́run ti gbé dìde yìí àti bàbá wa Akintoye Ọlọ́run àti wọlé wọn ṣe lójú àmì wọn ṣe débi pa máa rí ojú wa ti gbogbo wọn àwa fẹ́ omi tó fẹ́ kórè sí gbogbo ohun tó wá ń sá fún yìí wípé kó má ṣẹlẹ̀ sáwọn tá a bá gba Yorùbá yìí tó bá ṣì wà láyé kó má wá fojú ìdán yẹn láṣẹ Èdùmàrè so èmi ò ní nǹkan tẹ́mi tẹ́fẹ́ san wọ́n ti ju pé àwa ọmọ Yorùbá lè nìkan máa pẹ́ kọ́ máa bá give up kọ́ jọ torí lóòótọ́ dàbí pé kìíní yẹn ara àwọn èèyàn ti ń sílé ara àwọn èèyàn ti sílé kò jẹ́ ṣàṣekò tó yẹ kára wa kó sílé lélẹ̀ bẹ̀rẹ̀ oríṣi níṣẹ́ àfẹni tó bá ṣe dópin kán ro gbogbo ohun tó ń ṣẹlẹ̀ gbogbo ohun táwọn Fúlàní fojú wa rí kán jẹ́ ká jàjà yìí ká jáde bí àmì kó tó bàbá tẹ̀rù ti wá kárò táwọn ọmọ wa tó bọ̀lẹ̀ nítorí kíní yóò gbọ́dọ̀ continue torí ó máa dé stage tó máa jẹ́ pé àwọn Fúlàní ló máa dominate gbogbo Nàìjíríà ṣe bára ìdìbò tó ti ń bá bọ̀ yìí ti tán sọ fún àwọn ẹ̀kọ́ security wà fún wa táwọn tọrọ security lòun lórí poli wọn churches secure lẹ tí wọ́n kóra wọn tí Boko Haram pa wọn jẹ lójú churches secure tọ́lá àwọn fẹ́ wá secure wa ọgbọ́n àti wọlé sí wa lára láti pariwo tó bẹ̀rẹ̀ àmọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe àwọn alálẹ̀ Yorùbá kò ní fi wá sílẹ̀ kò ní jẹ́ kọ́ ní ẹ̀kọ́ tó fẹ́ ṣe yẹn wọn ní ìṣẹ́ lágbára Ọlọ́run ó wá kú sáwa náà lọ́wọ́ torí téèyàn bá ń gbàdúrà èèyàn náà máa gbé ìgbésẹ̀ ni kò ń ṣe àdúrà nìkan la máa fi ṣe Bíbélì sọ pé wash and pray a máa gbàdúrà a máa ní ìfura a dẹ̀ máa gbé ìgbésẹ̀ Ọlọ́run á dẹ̀ tì wá lẹ́yìn láṣẹ Èdùmàrè irú àwọn èèyàn bíi tí iná báyìí tó dẹ̀ ń jáde tó ń ṣe lágbára Ọlọ́run ẹ̀ níṣẹ́ lásán láṣẹ Èdùmàrè Ọlọ́run á máa tì lẹ́yìn a fún wa ṣe a dẹ̀ máa ṣe débi èrè a máa ṣe débi àná a máa ṣe débi tó lápẹ̀rẹ̀ a máa gba Yorùbá ní ìṣọ̀kan wá dẹ̀ máa pàdé lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ náà nìyẹn ẹ ra màá. àmì ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ìyá wa o ẹ ṣé tẹ́ bá mi dá sí ẹ ṣé gan thank you inú mi dùn ẹ ṣé gan ó dàbọ̀ kẹ́ni nice night bye. So